Ibi by church ni tẹ́lẹ̀. Nígbà tá a débi a fẹ́ ṣe fẹ́ǹsì báyìí à ń lọ báyìí bí fẹ́ǹsì ẹ pé ọkọ lọ báyìí ó tún wá wọnú mẹ́rin bàbá tó ní bí ìlọ́jáde sí àjọ náà pé ìran ilé yóò dé bẹ́ẹ̀ o àwọn ẹ̀tẹ̀fẹ̀ máa bá wọn jà mọ́ wá yọjú ní bàbá mi à ní tá a bá lẹ́nu àgbàlagbà ní pé à ń tẹ́ abábálábá ó ní bàbá kódà kẹ́ ẹ̀ tó pé ká tó sún báyìí bí 20 feet sí bàbá wọn wò mí wá dákẹ́ níjọ́ tí ó tàbí fún rẹ̀ ló mọ́ falẹ̀ tàwa táwọ̀ ọmọ pé àti ẹ̀sùn àti ẹmọ́sùn àṣẹwà ọ̀rọ̀ sàkómárùdọ̀ òun ní tàà fẹ́ kọ gẹ̀gẹ̀ lílé láwé tí rí ìsàlẹ̀ bismillah ar-rahman ar-rahim alhamdulillah wa salatu wa salam ala rasulillah ètò yín ètò wa Flag Bearers of Sunnah a wá láti wá visiti kan náà project site al-ustaz fadilatul ustaz Sheikh Suleiman Muhammad al-Awwal Amubiya nípa library tí wọ́n kọ́ akramakumullah al-karim. Hayyakumullah wa barakallahu fikum wa baradu wa ni sayin lesan olórin wa jazakumullahu khairan. Assalamu alaikum. Library gẹ́gẹ́ bí a ṣe ìsàlàyé tẹ́lẹ̀ à ń bi ọba dẹ́dà kọjọ́ kó ṣe ní sábàbí dáadáa fún gbogbo wa kìí ṣe tí ẹnìkan tí gbogbo umma islamiyya lápapọ̀ ni so torí ẹ̀ náà ló jẹ́ kí ó rí bọ́ọ̀lù sí pé kó rí ìsàlẹ̀ torí àjà mẹ́ta ni ìsàlẹ̀ pátápátá yìí ọ́fíìsì sì ń bẹ ńbẹ̀ bí àwọn yàrá mẹ́wàá náà tún bẹ ńbẹ̀ láti máa accommodate àwọn tó bá wá fún research wọ́n fẹ́ lò bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tẹ́ mẹ́fẹ́ lóṣù kan oṣù mẹ́ta àwọn máa dé síbẹ̀ ọ́fíìsì náà bẹ ńbẹ̀ reception bẹ ńbẹ̀ wẹ̀ ń bẹ ńbẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni library gangan títí a ó kún bẹ́ẹ̀ tí a dífì ni tí a fíkì ni tí a lúgọ ni àkídà ni gbogbo wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni conference hall tí mẹ́sàdà kan bá ti ẹ̀rùn lójú àbáfà kan ní wa kọtíà káwa jọkó jáde ńbẹ̀ àbí mẹ́sàdà kan àwọn kan sọ́rọ̀ nǹkan sọ báyìí ká má da wà lálẹ́ pẹ̀lú àwọn ọmọ kéwù tàbí ká má da àwọn tí ò kéwù láàmú gbogbo ọjọ́ wá pàdé ńbẹ̀ òun sì gba 650 audience níjòkó ẹ̀ka náà so bí ní láì ká máa lọ sí mashallah tabarakallah reception láwẹ̀ mashallah naam mashallah barakallahu fikum ẹkùṣẹ́ barakallahu fikum wọ́n sọ́kàtò salam alhamdulillah mashallah tó ti bẹ̀rẹ̀ lẹ́yìn mashallah alhamdulillah assalamu alaikum kọ́dà torí pé à ń kánjú dáadáa pẹ̀lú ẹ̀ ní òjè káwọn òṣìṣẹ́ wọn ní Sunday Allahu akbar Allah wa sanwó lẹ́sàn barakallahu fikum àwọn káfíńtà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tó parí sí ìsàlẹ̀ rí express rí ọjà gbágìrì nídàkejì ọba dẹ́dà ó bá ní sẹ̀tìyàrò bí púpọ̀ torí pé àdúgbò yìí láti òkè lọ́nà tí ń pè ní Olúbàdàn estate acquired ni ìjọba ti gbà tipẹ́tipẹ́ so they were ma released níbí so nígbà tí wọ́n wá ń kọ́lé bọ̀ nbí ibi ìlò kí ẹnu bọ̀ sálẹ̀ nígbà tó ń kọ́lé bọ̀ nbẹ̀ ibi ìlò kẹrin ẹ̀wọ̀ silence tàrí bí tó ń gbé pé ọjà níbí ọjà gbági ọjà aṣọ tó tóbi jù lọ́dọ̀ wa nìbàdàn tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run ti fi express ó ti fi ti ilẹ̀kùn ariwo wọn so ó tó wá bá ní gbé sáàrin ìlú oore ńlá náà ní o bọ́ bá ní gbé sí new site o ṣùgbọ́n kẹ́lù mẹ́pa àti tó kíyàn tó wá dé bẹ́hùn béèyàn ìyàwó ọkọ̀ wà bí yóò rẹni tí ó fún lówó tí è padà tó wá fẹ́ padà lé torí pé ìgboro ni kìí ṣe bí èmi sọ pé olówó ní lọ mọ́ ń kọ́lé sí new site nígbà tó pé èèyàn ó gun ọ̀kadà 500 naira láti inú rẹ̀ wá sí ìgboro gangan síbẹ̀ ni ó ti wá máa rán ọmọ ní agolo ráìsì kan ní alẹ́ ní past 9 so olówó ní wọ́n gbé new site àpò ráìsì yọ wà lérí àpò ẹwà yọ. dáa fi sọ́rí ẹ̀mí kẹ́kẹ́ a ní ká tiẹ̀ kọ́ pẹ̀lú àwọn aláwọ̀ yẹn donate 15 naira ẹnì kẹ́tẹ̀ ń bẹ kò lè lálàá lẹ́bàá tí ọ̀rọ̀ dìnnà àfi bẹ̀ ẹ̀mí 500 gbogbo wa pátá náà lájọ́ sí lẹ́yìn ẹnìkan àsìmọ́ntọ̀ ń dó ní àdìsí ṣe alájà gan obìnrin ni mo ti sẹ́ndì 5.5 wàláyà àmà wọn ẹnìkan àwọn míì lè fẹ́ sẹ́ndì 200,000 tí wọ́n fún ìṣàṣ mo ní kí n gẹ́ẹ̀tì yín náà ni o sẹ́yìn gẹ́gẹ́ lè bá mi sọ̀rọ̀ láti kíkọ̀ ló ti sọ̀rọ̀ òun fẹ́ kó wọ́n lọ sọ́dún bómi o ẹ máa rí 200,000 kíní kankan kò sábúrú jẹ́ ṣe o láti ṣùgbẹ́ ní àmà wọn
kọ́kàn wọlé náà. Thank you.